ibẹ̀ láti gbọ́jà ṣe. Èmi ò mọ̀ fún ìwà gbogbo. Lárẹ̀wájú lọ̀gá gbogbo. Mọ̀nàmọ́ná lójú lẹ́dẹ̀ ìgbà oníbọn òkì ẹ̀ṣẹ̀dẹ̀ ìbọn rárá. Èmi náà mọ̀ pé ẹ ti ń gbádùn Adéwálé Àyùbá bó ṣe ń yọ fún bàbá Ìjẹ̀ṣà lójú agbo lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ farabalẹ̀ ẹ gbádùn ẹ̀ dáadáa yín play ẹ̀ fún yín tẹ́ gbádùn ẹ̀ ṣùgbọ́n gbó ní bàbá Ìjẹ̀ṣà lọ lánàá òun àti ìyàwó rẹ̀ sí olùmíní irú iyì wo ni wọ́n gbà ń bẹ̀. Àṣé lóòótọ́ ni pé ẹni orí bá ti dá kò sí fara àwé orí ló mọ̀já. Ẹ wo iyì pọ̀ tí bàbá Ìjẹ̀ṣà gbà ń bi tí bàbá Ìjẹ̀ṣà lọ lánàá. Wọ́n bọ̀ ná ẹ kọ́kọ́ wo ìgbà tí bàbá Ìjẹ̀ṣà wọlé ẹ wo iyì tó kọ́kọ́ gbà ń bẹ̀ bí wọ́n ti ń pè lọ́tún tí wọ́n ń pè lósì ẹ má lọ ibì kankan. Bàbá Ìjẹ̀ṣà ó ti ju àwọn ọ̀tá rẹ̀ lọ. Adéwálé Àyùbá gan kọ mórin ẹ má lọ ibì kankan wọ́n bọ̀ ná. Àwọn ọmọ Táíwò Adélẹ́yẹ ìṣẹ́jú márùn-ún kọ́lé lẹ́jọ́ lẹ́yìn èyí ni kí Kẹ́hìndé Arẹ́gbẹ́ṣọlá ló máa múra lẹ̀ ìjọ òdìjọ àwọn ọmọ Táíwò. Lánàá ní bàbá Ìjẹ̀ṣà òun àti ìyàwó rẹ̀ sí olùmíní ni wọ́n lọ ìlú Èkìtì níbi tí wọ́n ti lọ ṣe ẹ̀yẹ ìkẹyìn final burial fún Chief Ọládùjọyè Theophilus bàbá Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ fámìlì ìyàwó bàbá Ìjẹ̀ṣà sí olùmíní nílùú Èkìtì. Ìyàwó bàbá Ìjẹ̀ṣà ló wá gbé lọ sílùú Èkìtì láti lọ fi hàn káwọn ènìyàn mọ̀ ẹni tó wá kọrin bẹ́ẹ̀ ó ní gbajúgbajà olórin èèyàn Adéwálé Àyùbá. Ìgbà tí yóò kan bàbá Ìjẹ̀ṣà ẹ jẹ́ n kọ́kọ́ tẹ́rí mo fẹ́ kẹ́ gbádùn ẹ̀ kẹ́ gbádùn ẹ̀ dáadáa. Ìgbà tí Adéwálé Àyùbá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí kọrin fún bàbá Ìjẹ̀ṣà ó pe àwọn èdè kan tó fi kọ́kọ́ ẹ wò ẹ gbọ́ àwọn èdè náà ẹ gbọ́ mò ń padà bọ̀ yín tó tí ì lọ bí ẹ tí ì gbọ́ nǹkan kan sẹ́ ojú tó pawó kó má yíwọ pósítà ni wọn wá nínà kankan tó máa fà wá hàn gan tí bàbá Ìjẹ̀ṣà bá yọ gbogbo ayé ti mọ̀ pé òde o. Ẹni Ọlọ́run bá ti gbogbo fún onítọ̀hún nílò sẹ́yìn pátáláì igi ọ̀la máa ti fọ́ o ìkòkò rí gidi máa ń dẹ̀yìn lẹ́yìn odò bàbá Ìjẹ̀ṣà tó láre tó má padà lẹ́yìn wá. Igi ọ̀la máa ti fọ́ ìkòkò rí gidi máa ń dẹ̀yìn lẹ́yìn odò bàbá Ìjẹ̀ṣà tó má padà lẹ́yìn wá. Ọmọ wọn tún tẹ́ ṣe o ọmọ wọn pé káwọn àgbo tó lọ sẹ́yìn tó tara kúrò. Ọlárẹ̀wájú ó lọ máa dára wá ní àgùntàn tí ó bá yẹra fún imú ẹ̀ àyà. Tí ì rí nǹkan kan Adéwálé Àyùbá ní agbo bàbá Ìjẹ̀ṣà tó tàdí mẹ́yìn agbára ló lọ́ọ́ mú wá tágùntàn ọba yẹra fún kò ní fi bí ara lọ. Ọ̀rọ̀ pọ̀ tó sọ nínú orin náà bàbá Ìjẹ̀ṣà gbayì. Mo rò pé ẹ ti kọ́kọ́ gbọ́ àwọn èdè pé bọ̀bọ̀ lára ẹ̀dọ̀ máa padà lẹ́yìn wa tí túmọ̀ sí pé wọ́n ti jọ mọ́ra ọjọ́ ti pẹ́ ẹ̀yin náà mọ̀ pé bọ̀bọ̀ lára ẹ̀dọ̀ ni ẹ máa ń pe bàbá Ìjẹ̀ṣà. Ṣé wá rí ó tún wá kọ àwọn orin kan fún un lójú àgbo débi pé orí bàbá Ìjẹ̀ṣà náà sì ń wú ó sì tún náwó fún ìyàwó rẹ̀ sí olùmíní látàrí pé ẹ̀yin náà mọ̀ yìí pé ẹni ayé bá ti kọ̀ tó bá rí ẹnìkan dúró tì í ó ṣeé ṣe kẹ́ni náà kó jẹ́ wípé ẹni tó dúró tì í ní ó padà gbé òkú ẹ̀ jáde. Ẹ̀yin náà mọ̀ pé tá a bá ní a máa tan ara wa jẹ lókù tí olùmíní tó dúró ti bàbá Ìjẹ̀ṣà òun gan tún fi lọ́kàn balẹ̀ pé ṣé pé ńgbà táyé kọ̀ mí mo tún lè rí ẹnìkan tí ó dúró tì mí gbàgbàgbà. Mo ń bọ̀ ẹ wá tún já wo ohun tí Adéwálé Àyùbá tó tún kọ lórin nígbà tí ń kí bàbá Ìjẹ̀ṣà lójú agbo nílùú Èkìtì níbi ìsìnkú bàbá Theophilus Ọládùjọyè Arẹ́gbẹ́ṣọlá. Ó máa ń sọ̀rọ̀ láàrin wọ́n ní àrọ́wọ́ ẹni náà
Ibi òde tá à ń wí bàbá Ìjẹ̀ṣà mọ̀ gbà yìí o. Eléyìí ni òde alákọ̀ọ́kọ́ tí bàbá Ìjẹ̀ṣà àtìyàwó rẹ̀ CEO Olúmíní ó kọ́kọ́ máa lọ gẹ́gẹ́ bí ọkọ àtaya. Torí pé wọ́n ti kọ́kọ́ lọ tẹ́lẹ̀ tí wọ́n lọ kí àwọn ènìyàn yìí débi pé àwọn fámìlì tí Olúmí, àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n rẹ̀, àwọn nǹkan kan tó jẹ́ pé òkú kú fún, gbogbo wọn nínú wọn ń dùn láti rí bàbá Ìjẹ̀ṣà. Ẹ wá mọ̀ tó tún wá ṣẹlẹ̀ gan ni pé nígbà tí bàbá Ìjẹ̀ṣà wọn àti CEO Olúmí tí wọ́n fi fọ́nrán kékeré síkànnì ayélujára, ìjẹ́lẹ̀ ẹ jẹ́ mọ̀ pé àwọn kan nú àwọn tí wọ́n ti ń wò pé tó jẹ́ pé nígbà tí ṣẹlẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà gan tó jẹ́ pé wọn ò gba tiẹ̀, àwọn nú wọn gan tún wá ń bá bàbá Ìjẹ̀ṣà dunnú, wọ́n tún ń bá a yọ̀. Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni tá a bá lè mú àbí ẹni tá a bá lé tọ́wọ́ wọ ọ̀bá àfi kéèyàn yọ àdọ̀rẹ́ ẹ̀ ni o. Oríṣiríṣi àwọn ènìyàn ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àfi kóun náà ya mọ́ fọ̀n bù mí, torí pé àwọn ènìyàn gan tó ti ń dúró dè pé gbogbo fúlẹ́ńgé rẹ tó ń ṣe kíníkànnì ayélujára tó o tún rẹ́nìkan dúró tì ọ́, èyí ò sí Olúmíní tó o bá lọ padà fọ̀n bù tálákọ̀ọ́kọ́ ó ju lẹ́lẹ́kejì lọ o. Tálákọ̀ọ́kọ́ ó ju tẹ́lẹ̀kejì lọ, àbí kílẹ̀ yín olólùfẹ́ mi, kílẹ̀ lérò sí i, torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ àtàrà wa. Bàbá Ìjẹ̀ṣà kódà ògo tí ò rí lò tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti ní ẹ̀wọ̀n dé ó ti ń lò ó gan ni o. Kò síbi tí bàbá Ìjẹ̀ṣà dé báyìí iyì ni, kò tiẹ̀ wá sẹ́nì kankan tó wò pé nǹkan tó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ iyì ni. Ẹ share fídíò yìí káwọn ènìyàn ó rí iyì tí bàbá Ìjẹ̀ṣà tún gbà nílùú Èkìtì nígbà tó lọ síbi fámìlì àwọn ìyàwó ẹ̀ tó lọ bá wọn ṣe ìsìnkú àbí burial ceremony pàtì ọ̀wọ́n àbẹ́ ìgbà tí wọ́n ti tó final one tó jẹ́ pàtì. Inú àwọn ènìyàn dùn láti rí bàbá Ìjẹ̀ṣà, ṣùgbọ́n ẹ jájọ bíra wa pẹ̀lú nǹkan tí mò ń sọ lọ tẹ́lẹ̀, torí pé àwọn ènìyàn ń sọ pé kò sí bá a ṣe bòlò tí ò ní rùn gbẹ́ o. Àwọn ọ̀bẹ lọ́run kí bàbá Ìjẹ̀ṣà tó fọ́nbù, torí tó bá fọ́nbù ẹni tí ó dùn àwọn èèyàn fún gan ni CEO Olúmíní, torí pé CEO Olúmíní ó dúró tì. Tá a sì tún rí inú àwọn obìnrin, àwọn kan nú àwọn obìnrin tí wọ́n sì tún ń wò pé bó o lójú ò ṣe tì ọ́ tó o ṣe dúró tó ń dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá Ìjẹ̀ṣà tó ń dúró tó ń gbé káàkiri gbẹ̀ǹ tí wọ́n ló ti lẹ̀ wọ́n ó ti tẹ̀ wọ́n dé. Ẹ wò, ẹni ayọ̀ bá tọ́ sí kéèyàn ọba ayọ̀ náà ni àbẹ́mọ̀. A ti mọ̀ pé bó bá ṣe ń lọ níkànnì ayélujára làwa máa ń wá gbé yín débẹ̀, là máa ń ja yín tán. Bó ṣe ń lọ la tún ní ká mú wá lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹ má gbàgbé ẹ subscribe sórí YouTube channel wa, ẹ share fídíò wa kẹ́ ẹ lè bá a bá mọ̀ bó ṣe ń lọ níkànnì ayélujára náà ni.